Femi Gbajabiamila ó kọ̀wé fi ipò rẹ̀ kalẹ̀ ó lóun ò ṣe olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́. Femi Gbajabiamila tó jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ipò abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ní ìlú Àbújá tí wọ́n sì tún yàn sípò gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Femi Gbajabiamila òun ló fi ìwé ìṣiṣẹ́mọ́ kalẹ̀ níwájú ilé ìgbìmọ̀ asòfin lónìí ọjọ́rú ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2023. lẹ́yìn ìgbà tó fi ìwé rẹ̀ kalẹ̀ wípé òun ò ṣiṣẹ́ mọ́ ni abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ló ka lẹ́tà náà sí kí àwọn ọmọlé tí gbogbo wọn sì ń ṣe hàhà kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n Femi Gbajabiamila kò sọ èrèdí tó fi ìwé yìí kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ka ìwé yìí sí etí àwọn ọmọlé tán ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní ìlú Àbújá. ó sì rìn jáde níwájú wọn, ṣùgbọ́n kó tó rìn jáde yìí ó tẹríba níwájú ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní àná òde yìí. ó tẹríba ó sì jáde níwájú wọn. Femi Gbajabiamila ló jẹ́ aṣojú fún ẹkùn ìdìbò Sùúrùlérè Ìkíní Federal Constituency tó wá láti ìlú Èkó. ó sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ribiribi. bẹ́ẹ̀ bá gbàgbé, òun ló ṣe àbádòfin kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ kí wọ́n máa gba owó ìrànwọ́ ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó sì buwọ́ lù ú ní ọjọ́ ìjẹta. ṣùgbọ́n báyìí o, Femi Gbajabiamila ó ti fi ìwé kalẹ̀ wípé òun ò ṣiṣẹ́ mọ́ olórí fún àwọn òṣìṣẹ́ ilé wa mọ́ báyìí. kò sẹ́ni tó mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀.